Manuwa ọlọ́jọ́ bíi Sunday o mo kí ọ o Guru the cash ìwọ ni mo kí happy birthday to you bàbá Yomide honorable mo kí ọ o. Ìfá yàtọ̀ sí Ifá ẹlẹ́rìí ìpín gangan ní fá ohun tó máa ń fani lápò ya máa nìfà jẹ́ ọ̀tọ̀ lẹ́jà bẹ́ẹ̀ náà ni ọ̀tọ̀ lẹ́jà ọ̀tọ̀ ní ti ẹni tí ń ṣọjọ́ bí rẹ̀ ó jèrè ọlọ́pọlọ pípé tó dángájíyá tó ta wọ́n yọ ní Honourable Prince Lajuwomi Joshua Sunday Malemi ń kí lọ́wọ́lọ́wọ́ ayin Guru the cash oníṣòwò ṣọ́ọ̀tì October 10 ní gbogbo Afẹ́nifẹ́re òun lọ́jọ́ bí bàbá Olúwatósìn bàbá Yomide former consultant ogun ọ̀dọ̀ side local government ni mò ń kí n atọ́fiṣẹ́ ogun rán ọlọ́pọlọ pípé ọmọ ọkọ ni Guru the cash ní sọ́nà ní ayé ẹ̀jẹ̀ ń jẹ́ ayé sí leading aspirant ogun ọ̀dọ̀ side state constituency fún tọdún 2027 lábẹ́ àsíá APC ní ẹgbà bẹ́ẹ̀. ẹ wo Honourable Prince Lajuwomi Joshua ní sọjọ́bí lọ́wọ́lọ́wọ́ o international businessman ni season administrator ni kò lẹ́gbẹ́nú gbajúgbajà nínú ká export igi tíìkì ni bẹ́ẹ̀ bá súnmọ́ ẹ rí wípé ó lawọ́ ló fi jẹ́ kí wọ́n fẹ́ nílé kí wọ́n fẹ́ lóko home base investor ni kò fi bò rárá àwọ̀dí tí ó ló ń kà ní bàbá Bísóyè ẹgbà bẹ́ẹ̀. Guru the cash Lajuwomi Joshua Sunday ò ní pasán ayé lẹ́yìn ọjọ́ ìbí rẹ̀ yìí ijó a máa bí jó ọlá máa bí ọlá fún ọ òwò ṣòwò jèrè lọ́lá olúwa ọlọ́run elédùmarè ọba ò ní rántí ọjọ́ ìbí rẹ̀ October 10 ìbúsẹ́kún former student union leader ni mò ń pè rí Guru the cash òwò ṣòwò jèrè wọ́n kì í ọ́ Itebu ẹlẹ́rọ̀ ní Honourable Prince Lajuwomi ti wá Guru the cash bàbá Bísóyè jẹ́ kí orí ó máa wú Joshua Sunday ibi tó ti wá nù Itebu Manuwa yá ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù ó yá nìṣó ń bẹ́ẹ̀ ọmọ gbókùnrán ọ̀rọ̀ belebele ọmọ ọ̀pẹ̀kẹ̀tẹ̀ ń dàgbà iná ọmọ adámọ̀ ń bà jẹ́ àwádìí bàbá tọ́yìn inú bí bàbá ńlá kú wọn ọmọọba ògè níbodò ukú apamọ́ hàn ikú pa hàn àtúndàre fún ọmọ lówó joyè méjì ó jẹ́ kan ní Itebu Manuwa ó tún jẹ́ kan lóde Ugwu ó yẹ kárẹ̀ Ilaje o ayé màbúgbé alagbalúgbó omi ni Ilaje fún iṣẹ́ ẹ̀yẹ nínú ilé bàbá tó bí wọn lọ́mọ iwájú omi ẹ̀yìn omi ọ̀tún òun òsì omi ní í ṣe ẹ̀yìn lẹ́lẹ́dẹ́ ẹ̀yìn ilẹ̀ lakàn ẹ̀yìn lẹ́tún ní ẹja nínú omi ọmọ Ilaje òkú máa ní agbẹ́dẹ́kọ̀ èèwà ọmọ jàṣẹ́rà bàtà ọmọ adémẹ́yìn olówó ṣe bí ọba ọmọ yẹ̀bẹ́ bírí ọmọ alẹ́bí oṣù má farasi ńlẹ́ o ọmọ tó ń lóko bí òyìnbó ọmọ aróhùn bá òyìnbó ṣàna ọmọ arọ́mọláràn ọmọ ṣáájú lójú ọkùnrin ọmọ ṣàlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nírò ọkùnrin rí Honourable Prince Lajuwomi Joshua Sunday Guru the cash ni mò ń kì lọ́wọ́lọ́wọ́ o gbogbo October 10 lọ́jọ́ bíi rẹ̀ leading aspirant ogun ọ̀dọ̀ state constituency 2027 lábẹ́ àsíá APC òní tẹ́ òní tí lẹ́yìn ọjọ́ ìbí rẹ̀ yìí ire owó ire ọlá ábá ọmọ ẹgbẹ́ títí dọjọ́ ayé gbogbo bí wọ́n bá wá bí yín pé ta ló kọrin ewì sí yín létí bàbá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú ọ̀dọ̀ sáìdì lè ní kúkú ti wá ọmọ ìwò pé àjídàgbọ́n lè mí Ìdòwú ọmọ ogun bàjọ́.